Hello, ẹ̀yin èèyàn mi. A kú ìsinmi ẹni. Ṣàlàáfíà la wà. Ìsinmi ológo la ó ní títí ayérayé. Àmín. Àní fi Sunday yìí ṣàṣemọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ìyá àǹtí Ìgbì. Bí ìyá Ìgbì dẹ̀ ni. Wọ́n rò pé bọ́n ṣe da ilé bàbá Násírù rú tó fi kún ọmọ ẹ̀ jáde kúrò nílé bàbá Násírù tí ò dẹ̀ rí láti ṣe jàgàbáàn sí ilé ọkọ ọmọ ẹ̀ ìyẹn bàbá Násírù. Ìyá olórí Mariam ni mò ń bá wí o. Tó fẹ́ fira wọn ṣe olórí tipátipá láàfin kábíyèsí. Wọ́n lọ ń wá ọmọ káàkiri pé kán gbé fún kábíyèsí káwọn lè wá di jàgàbáàn nílé olówó. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí, àwọn gold digger tó ń pe Naomi ní gold digger. Táwa ni gold digger láàrin Mariam àti wọ́n sì láàrin Mariam àti Naomi, pé Naomi ọmọ onílọ lọ́nà tọ́lọ́run ti dá nílé ọlá látọ̀run wá tó gbé lóní ilé ọba níbi ìjókòó ẹ̀. Táwa ni gold digger láàrin Mariam àti Queen Naomi. Bẹ́ẹ̀ ni, nǹkan bẹ́ o ẹ̀yin èèyàn mi, nǹkan bẹ́ o ẹtẹ́ tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ́ gbọ́. Wọ́n ní ìyá Mariam ó wọnú ààfin. Ẹ ṣàgbọ́ pọ́n sọ wípé bí ọmọ òun kàn ṣe bíbejì báyìí ọwọ́ àwọn ti tẹ èkú idà nílé kábíyèsí. Wọ́n ní ìyá ẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbógun ti Naomi, tó ń gbógun ti gbogbo tó ń jọba. wọ́n ní ṣe ló ń ṣe gàba gálégalé ẹ̀ pọ̀ látìgbà tó ti gbọ́ pé ọmọ ẹ̀ bíbejì tí ọwọ́ wọn ti tẹ̀ nǹkan táwọn fẹ́. Òun ni ìyá Mariam ń ṣe ní ààfin o nígbà kan tẹ́ ẹ̀ bá gbàgbé. Wọ́n ní bó ṣe sọ wípé òun bó ṣe dé sáàfin pé yes ọmọ yìí wà níbi tán ló bímọ sí o. Wọ́n ní ṣe ló wá bóyá directive ọmọ ẹ̀ ló ń follow, only God knows. Wọ́n ní ẹ ṣàgbọ́pọ́n ló lọ ń fọ́ ilé tó lọ ń ní kán bá wọn break ilé Naomi, yàrá Naomi. Ṣé Naomi ti lọ, Naomi ò lè padà wá. Gbogbo ẹnikẹ́ni tó sọ wípé ibi ìjókòó wa pé èèyàn fẹ́ ṣí wa kúrò níbi ìjókòó wa, abẹ́nikẹ́ni tó sọ pé ó fẹ́ ṣí àwọn ọmọ wa kúrò níbi ìjókòó wa, ẹni tó sọ pé ó fẹ́ fi èrú gbàbù fún àwọn ọmọ wa lágbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run afálẹ́kòtò Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run kó fi wọ́n ṣẹlẹ́yà. Kán ṣìṣe ni o, wọ́n máa ṣìṣe torí kì í ṣe ìpín wọn ní kánì, kì í ṣe ìpín wọn pé kán wá sí ilé onílé láti wá dá lérú. Ó níbi tán ti ń bọ̀ o, ó ní ilé tán ti ń bọ̀ o, ó níbi tán fi ọmọ wọn sí lákọ̀ọ́kọ́ tọ́mọ wọn tó ti lọ fọ́kọ lákọ̀ọ́kọ́ o, tó ti gba owó orí ọmọ lákọ̀ọ́kọ́ nílé bàbá Násírù lọ́kọ̀ àkọ́kọ́. Ṣé ọmọ kékeré ní ṣe bá kọjá ewé ọmọ yẹn ní ilé bàbá Násírù ló ṣí kúrò ńbẹ̀. Wọ́n ní kán tún ṣí wá sílé kábíyèsí. Ó ibà yẹn ò ní gbà wọ́n pẹ̀lú ògo tó ń jẹ́ tọlọ́run àfi tó wáyé pé kì í ṣe Naomi ló kọ́kọ́ wọbẹ̀. Naomi ilé Naomi lélẹ̀ àfi tí Naomi bá bọ́bìnrin bẹ́ẹ̀. Naomi ò bá anybody. Naomi ò dẹ̀ sọ pé kí tẹnikẹ́ni má dáa torí Naomi sọ pé kábíyèsí Christian lòun o. Ní Christianity home ọkọ kan aya kan, kábíyèsí kò sí kan tí kábíyèsí ò fi jíǹkẹ́ Naomi. Òun ò níyàwó, kò síyàwó kankan torí kábíyèsí ti rí destiny ọmọ yẹn pé ọmọ yẹn ló máa ṣe ilé àtọ̀nà àti gbogbo ẹ̀. Tọ́rọ̀ lọ́lọ́run ṣe darí ẹ̀ wá sí ààfin yẹn. Ọlọ́run dẹ̀ permanent Naomi sí ilé kábíyèsí ní ààfin kábíyèsí tó wá di ìyàwó tó di pé ó ṣàbíyẹmọ. Bí àwọn olè olójú kòkò, àwọn dalérú bọ́n ṣe in fact Ọlọ́run ló máa kó Naomi yọ. Ọlọ́run ló máa ṣe ìdájọ́ láàrin ibẹ̀ yẹn. Nǹkan tó mú kí Naomi ṣí kúrò ní ààfin tó kúrò tó fi yẹn ń bu títí di èmi pé husband snatcher ó fi ilé ilẹ̀ kó ti lọ. Ọlọ́run ló máa dá ẹjọ́ yẹn láàrin ibẹ̀ yẹn lágbára Kristi. Ọmọ yẹn ò dé kẹ́dẹ̀ máa wọ ọmọ yẹn ò dẹ̀ ṣe ránù. Kò dẹ̀ sọ pé olówó kan wà níbì kan, wọ́n ní àmúyẹ àwọn olówó tán wá.
bẹ́ẹ̀ tó dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn iyanrìn ni ó ní Ọlọ́run ò fi kọ́ wa bẹ́ẹ̀ ọmọ yẹn ṣe dúró pé ó ti bímọ síbẹ̀ lágbára Kristi ọmọ òun padà ọmọ yìí máa padà síbẹ̀ torí bẹ́ẹ̀ ni ibùjókòó ẹ̀ tí Ọlọ́run dá sí. Láti ìgbà yẹn ọmọ yẹn ò rí mímú wọn ò jẹ́ kó tiẹ̀ fi kọ́ọ̀pù bomi sẹ́nu kó lè drop náà bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yẹn jà náà gbógun tì náà títí di ọjọ́ òní yìí ọmọ yẹn bá sá wá sáàfin ó máa sá padà á sá sáàfin á sá padà ó ní nǹkan tọ́mọ rí ó ní nǹkan tí Naomi rí kì í máa ṣe kékeré kì í ṣe ibi tí mò ń lọ ni mo ìwà yìí o ibi tí mò ń lọ mo fẹ́ wọ̀ tí mo fẹ́ dé yìí lọ́ba ní nígbà tí ìyá Mariam tó bẹ̀rẹ̀ sí ní ibọ́gù tó fọ́ ilẹ̀kùn ìyàrá Mariam Naomi ọmọ yìí wà ní Canada wọ́n ṣe sọ pé ó wà ní Canada tó bímọ bí ìyá yẹn ṣe wá gba gbogbo agbára wọ̀ bíi pé kí àwọn ṣí kábíyèsí kúrò bẹ́ẹ̀ káwọn kí gbéra wa máa jọba ní ilẹ̀ Ifẹ̀ ilé Ifẹ̀ ń bọ̀ náà ti ń rí láyé Ọlọ́run gbà bẹ́ẹ̀ Ọlọ́run kò lè wọ́n eré àwọn kankan lè gbé ṣúgà mọ́ ṣe wáyé ìyá Mariam bá sọ pé kí kábíyèsí àti bàbá àti ààfin kan fò níṣó pé ilé ibi tí Naomi ń gbé yẹn lòun àwọn ìfẹ́ dúró sí tóun bá dé wọ́n ní bí bàbá pàrọ́bọ̀ ṣe bọ́ síta ní bàbá rọ́pò kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti ń fọ́lé wọ́n ti ń ṣe káwọn security tó lọ pé bàbá wọ́n ní kábíyèsí ò tẹ̀ sí léjọ́ ó ní ibi tọ́mọ fẹ́ dé bàbá ní arábìnrin ṣé kò sí bólẹ̀ tí ń bọ̀ bólẹ̀ tí wá láti bo síbo tó bá ní inú ilé tọ́mọ fẹ́ gbé dé sí ni tó bá ti dé láti Canada wọ́n ní kàn lọ palẹ̀ mọ́ kàn kó gbogbo ẹrù Naomi sí ilé kàn lọ kó sí store torí àwọn fẹ́ palẹ̀ ṣẹ́ńbà Naomi torí Naomi ti lọ kò ní padà wá àwọn náà máa lọ tọ́hún ní padà wá mọ́ orúkọ Jésù gbogbo àwọn tó ń ro ti Naomi ní ibi àlọ́ rámirámi ẹnìkan ń rábọ̀ ẹ̀ ọlọ́ máa fi tiwọn ṣe bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa àmín. Bẹ́ẹ̀ ni o bí parọ́pọ̀ wọ́n wá àwọn security wá lọ pé parọ́pọ̀ kí ló dé àwọn wo ló wà ń bi ilé wo lẹ̀ ń fọ́ ilé ta ni kí lẹ̀ ń wá yín láyé yàrá bọ́mbolẹ̀ tí ń bọ̀ sí ẹ̀ lókun lọ́rùn wọ́n ní bí màmá yẹn ṣáá ní òun ni ọmọ òun fẹ́ dé síbẹ̀ bàbá nígbà wo wọn ṣe fẹ́ dé síbẹ̀ ṣọ́mọ ẹ lónìí ilé ni tọ́mọ ẹ fẹ́ dé síbẹ̀ táàtì ẹ lọ́mọ ẹ ọ̀hún tó bá ní ohun tó gbọ̀gbọ́ pé ọmọ òun bíbèjì bàbá nígbà náà wà ń kọ́ tó bá bíbèjì ṣé ilé ibi tó ti kúrò tó lọ bíbèjì ṣé bẹ́ẹ̀ ni ló wá ń fọ́ yìí ló wá ní kàn fọ́ pé bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ilé ẹ̀ nìyẹn ibà is belong to Naomi mama ẹ̀gẹ́ra ó ní òun ò ní gẹ́ra wọ́n ní bí bàbá kàn ṣe ní ó yá káwọn security gbé wọ́n lọ jù sẹ́yìn kínní wọ́n ní kán tó jù sẹ́yìn géètì wọ́n ní kì í ṣe kékeré wọ́n bọ́ńdù lẹ́nu sọ bá ṣe gbà allegedly ìyẹn màmá yẹn torí àìsí gbọ́ ascom kínní yẹn láti jọ akọ̀gbọ́ pé lóun fẹ́ lọ fọ́lé òun fẹ́ lọ wọlé Naomi òun fẹ́ lọ ṣe ibẹ̀ lọ́mọ ọmọdé síbẹ̀ lọ́wọ́n tí máa ṣe máa gbé tí kì í ṣe Naomi mọ̀ gbogbo èrò búburú Sátánì lórí wa kò ní ṣẹ Ọlọ́run máa jẹ́ kí gbogbo wọn padà sí wọn lórí gbogbo ẹni tó múra ibi sí wa lórúkọ Jésù tó múra ibi tó múra sí àwọn ọmọ tó múra ibi sí àwọn ọmọ tó múra ibi sí àṣerere wa ní agbára ẹ̀jẹ̀ Jésù ó máa forí ara ẹ̀gbẹ́ nǹkan bá sọ̀sẹ́ndà ni bẹ́ẹ̀ ni wọ́n ní nọ́dún ohun ìnígbà ẹgbẹ́ nìkan bàbá ìyá yẹn wá dúró bíi akọni ẹlẹ́rọ olóhùn nígbà bàbá nínú ibò wọ́n ní ṣolúkàn pákòrò tí bàbá tó bu bàbá jẹ aṣẹ̀gbọ́ yẹn sì àgbọ̀ tẹ́lẹ̀ wọ́n ló bu bàbá jẹ ńgbà ẹ̀ bó ṣe bu bàbá jẹ nìyẹn before you know it wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣùgbọ́n wọ́n rò pé nǹkan tó kékeré ni wọ́n ní láti gbà ṣe ṣàmọ́ wípé mo sọ fún wa pé ọmọ yìí ọ̀rọ̀ tó wà láàfin tá a gbọ́ tán ti ṣe tá a gbọ́ ṣùgbọ́n ó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ń jẹyọ nílé sọ gbogbo ẹ̀ tán màá sọ ibi tí mo sọ dé yìí torí ti bá ní kí n máa lọ ó máa gùn ẹ̀ nílé ìwòtán ẹ̀ nílé ìgbọ̀tán ẹ jẹ́ kẹfì lè máa mú another wọn wá sí ti gbọ̀ wá bẹ́ẹ̀ ni continuation máa mú wá sí ti gbọ̀
ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ bá share ẹ bá like ẹ bá subscribe ààbò Ọlọ́run á dájú lórí yín Jésù Olúwa wa.